Welcome back, welcome back, welcome back. Welcome back. So ẹja lọ DJ Splash. Ẹja gbélé. Òjò ń torí ọ̀run ṣàánú mi. Kò bá mi dárúkọ orúkọ ẹ̀ ń sùnmọ̀. Wọ́n nínú ẹ́stéètì mi ló ń gbé ẹran dẹ̀ sí. Ẹ máa wo lórí burúkú tó wá rẹ́ǹtì lé sínú ẹ́stéètì mi. Ẹ máa wo Ìyábọ̀ Òjó awáyé má ṣe rere. Ẹni òfò, ẹni èpè, ẹni àdánù tó wá rẹ́ǹtì lé sínú ẹ́stéètì mi. How much? Just munch it and send it to this number. Ẹ bá mi fi phone number mi sí orí bíbá yìí. Ẹ jẹ́ ká wo bí Ìyábọ̀ Òjó ṣe operate. Ẹ jẹ́ ká listen sí. Ìwé sáìdì ọmọ orí ẹ̀. Èmi ti ra lé tọ̀dọ̀ mi láti bí 2018 or 2019. Ìyábọ̀ Òjó wá rent ilé sínú estate mi lẹ́yìn tí mo ṣe wedding tán. Ní 3 months after month tí mo ṣe wedding ló ti wá ilé wá bẹ̀. Ó wá ṣe housewarming. God bless you, my people. Ní 3 months wọ́n bá rí lé. Wọ́n ṣá bá rí lé ní bí a month or 2 months. Ó ṣá sílé ṣá. Ó sílé mi rent ní 3 months after. Ìyábọ̀ Òjó ó sílé ní 3 months after tí mo ṣe wedding. Ẹ gbọ́ bó lórí burúkú ọmọ ṣe ń fi ìgbéraga sọ̀rọ̀. Fún mi tó mo ti mọ bẹ̀. Ó ti ní ẹ̀ ń sìn. Òjò ń torí ọlọ́run ọ̀ àti. Ṣé bó ṣe mọ́lé Naira Marley náà nìyẹn? Àti arrest ò tẹ̀lé mi rárá. Ó yẹ àti. Pẹ̀lú bẹ́ẹ̀lì àti arrest ni. Ìyábọ̀. Mo kàn fi ẹ̀lẹ̀ ń gbà yẹn ni. Mo fẹ́ kó o tán òkè wò. Kó wá jábọ́. Wọ́n máa dẹ̀ lóhùn gbà tó ń ṣorí burúkú yìí. Ìwọ tó ń tọrọ jẹ Ìyábọ̀ Òjó. Ìwọ tó wà nílé mi rẹ́ǹtì ń sọ fún landlady. Mo fẹ́ arrest ẹ̀. Àwọn wo ló mọ̀ Nàìjíríà? Ìwọ tó ò ṣoríire, ìwọ tó ò lálùbáríkà. Ìyábọ̀ Òjó ìwọ tó ti bàjẹ́ fún tọmọtọmọ ẹ̀. O ò mọ̀yàn, o ò ní connection kankan. O ò jẹ́ nǹkan kan nínú ayé náà. Àdáwọ́lé ẹ kankan ò yọrí sí rere. Ìwọ tó o ta common pepper soup tó ò ní láárí. O ta àbùlà, ìgbésí ayé ò lásìre. Ó padà là sí poverty ni. Ó wá ń dún màwúrú mọ́ business tycoon. Ẹni tó ń ṣe business ẹ̀ jẹ́jẹ́. Ìwọ fẹ́ arrest mi. Olórí burúkú ìyá ẹ̀ tó wà lọ́gbà ẹ̀wọ̀n àwọn gba wèrè fún 30 years. Káti ẹ̀ sọ pé hallucination ẹ ló ń dà ẹ́ láàmú. Ṣé kò rẹ́ kó o pe òkú ìyá ẹ̀ pé kó fi ẹ́ lẹ̀? Ó rọ̀ǹgì náà tenant fẹ́ fọlọ́pàá mú landlady. Ó rọ̀ǹgì. Ṣé kò rọ̀ǹgì ni ẹ̀yin ọmọ Ọlọ́run? Ṣé kò rọ̀ǹgì? Tenant, pathetic tenant. Awáyé má ṣe rere tí ò mọ̀ ṣe owó ṣe. Ó fẹ́ fọlọ́pàá. Ó fẹ́ fi mú landlady ẹ̀. Kí ló fẹ́ ló ṣẹlẹ̀? Olórí burúkú. Kí ló fẹ́ ló ṣẹlẹ̀? Ṣé ẹjẹ́ kóòtù kò lè lé ní àti àníjókòó? Wàá gbé mi lọ kóòtù. Olórí burúkú títí ẹ ò ń yé lọ wáṣẹ́ ṣe. Ó yé lọ ò lè lọ wáṣẹ́ ṣe. Wàá gbé mi lọ kóòtù. Ìwọ hopeless illiterate. Ìwọ tó kàwé. Ìwọ tó lọ́pọlọ, ìwọ tó ní lárí. Ìwọ tó lálùbáríkà. Ìwọ tó rí ayé wá. Nígbà táwọn ẹgbẹ́ ń náwó owó òrùn ẹgbẹ́ ni. Ìwọ tẹ́ pé tó bá ara náà kí a 3310 fún. O lè pè yàn. Ìwọ tẹ́ pọ́n ṣe máa ra pátá fún ẹni. Òkú ìyá ẹ̀, òkú ẹ̀sìn ni. Ìwọ tó lè fi ogún ara ẹ̀ ra òkú. O lè ra ogún ara ẹ̀ fi ra òkú màálù fókú ìyá ẹ̀. Ìwọ ló fẹ́ gbé mi. Lọ bèrè ńgbà tí mo ṣe òkú mọ́mì mi. Lọ bèrè. Tí n bá fẹ́ ṣe remembrance mọ́mì mi dọ̀la. I bought everything from my sweat. Torí mi ò ní jẹ́ kí ará àta kó wá kó èrè mi. Ìwọ játijàti, ìwọ rédèrèdè. Guys, ẹ jẹ́ ká fún olórí burúkú ọmọ Ìyábọ̀ Òjó ìlọ́rọ̀. Tá a bá wà ń bí very dark man go nílé ju receipt. Tá a bá wíkì ẹ̀ níbi báyìí. Gbogbo receipt very dark man jù yẹn. Ó máa ní nà láì. Ẹ jẹ́ á fún ọmọ olórí burúkú Ìyábọ̀ yìí. Ẹ jẹ́ á fún jẹ. Ohun tó fojú bàbá Mohbad rí. Ẹ jẹ́ á ṣe fún padà.
ohun tó ṣe fún Lizzy Anjorin for years ẹ jẹ́ àṣẹ fún padà ẹ jẹ́ ká jókòó ká enjoy cruise lélẹ̀ àánà fẹ́ fi lè di ẹ̀mí wa mú ni ẹ jẹ́ àganu sí ìjógẹ̀ lélẹ̀ tẹ bá ń gbọ́ ìjógẹ̀ rè ẹ máa jógẹ̀ àbẹ́ ìjógẹ̀ èyí olórí burúkú ọmọ ọ̀ràn kíran ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ ó wà nù ilé mi rẹ́ǹtì ó fẹ́ gbé láńlọ́ọ̀dù lọ kóòtù ó kúkú ṣe jáde kó ní à Lizzy o mo fẹ́ gbalé tó rà o ó kú ṣe jáde kó sọ ká kú mọ̀ pé lórí burúkú ọmọ ni ẹ́ tó bá wá dé kóòtù yẹn wá gbalé Lizzy fún ẹ ó lọ ṣe ọmọ lórí burúkú ìgbà tó pé bàbá ò ní lárí bàbá tó bí ẹ kò ní lárí olórí burúkú ó jáde very dark man anyway that is you are my daughter ò ní sóríire tọmọtọmọ Ìyábọ̀ Òjó olórí burúkú ọmọ ẹ tó máa mọ sàárì ẹ torí ẹ tó ń gbé ìhòhò very dark man sórí Gistlover allegedly tí ò pè ẹ sẹ́yìn pé màmí tẹ̀ ń ṣe pọ̀ jù olórí burúkú àwọn ọmọ ẹ tó máa mọ sàárè wọn Ìyábọ̀ Òjó táwọn ọmọ ò bá mọ̀ nípa burú tẹ̀ ń ṣe kí làwọn ọmọ ẹ lọ ṣe ní Naira Marley kí ló rán wọn lọ bẹ̀ lọ ṣe ẹ jẹ́ ká lọ mú bọ̀. ọ̀dọ̀ kọmíṣánná kọ̀ọ̀kan àbí àìsí kọ̀ọ̀kan àníjókòó síwájú pẹ́sidẹ̀ntì gan láti ṣe. olórí burúkú ọmọ ṣebí nítorí òkú Mohbad tó fi lọ́mọ commissioner of police ló fi rò pọ́ lọ́hún wà lẹ́yìn ẹ̀ ìwọ tó ti tán fún commissioner tó fi ń pó gan ebe ò ti ọlọ́run ló mọ nǹkan tó pa bàbá oníbàbá ọlọ́run ló mọ̀ olórí burúkú ọmọ olóbò kọ̀bẹ̀lẹ̀ olòṣì oníhòhò ọ̀fìhòhò láǹdì awáyé má ṣe rere awáyé má kó lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹ̀yin tèmi ó ti ṣẹlẹ̀ ò Lizzy Anjorin ó fún Ìyábọ̀ Òjó ní èpè tó gbóná gidi gan ó fún un lépè gidi gan nínú fídíò tí ẹ̀ ń wò yìí bí ọ̀rọ̀ yìí ṣe lọ nìyí ẹ jẹ́ ká wo fídíò náà ó ti yá. olòṣì ọmọ tó ń kú láàárọ̀ ọjọ́ súná àwọn aláàfáà dẹ̀ ti pẹran ó yẹ mú tán àfáà Kábírù má máa mú tán ẹran o ọmọ ti kú o láàhìlà ọmọ kú kẹ̀ ta ló gbórí ẹran àfáà Súlè wá ọmọ ti kú ẹ má gbé tán ẹran àwọn àlọ́ bàbá ọmọ tọ́ àfikẹ́ ẹgbà kádàrá àfikẹ́ ẹgbà kámú ó ṣẹlẹ̀ sẹ́nu obì kan rí àfáà Súlè àbórí rẹ̀ burú ni ó sì ń gbórí ẹran lọ alọ́mọ ti kú ó sì ń gbórí ẹran lọ orí rẹ̀ burú ni è. kò lè rí dáméjì ṣe wájú tí wá ń bí Ọlánìkẹ́ àwa iná ń pè ní ẹnu pààyàn jùbọn ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká fi Ìyábọ̀ Òjó jógẹ̀ àgbákú ọmọ ni ọmọ eléríbú ọmọ jáàná ọmọ ẹ̀sìn ọmọ òròlé ayé ni ọmọ èpè ni ọmọ òfo ni Ìyábọ̀ Òjó ń fi bàbá Mohbad rún pákó ń pé bàbá bástádì ọ̀fọ̀ ọmọ bástádì alágbákò eléri burúkú ọmọ lélẹ́yìí eléri ibú ọmọ ni àmọ́ bàbá rẹ̀ mú gbaná bàbá rẹ̀ ń dòdòkúdò kódà bàbá rẹ̀ ń bá gbogbo ọmọ kéékèèké àdúgbò sùn allegedly ọmọ àgbákò ló sọ bẹ́ẹ̀ ó ní bàbá òun ń gbọ́jà lura bàbá òun ń pààyàn bàbá òun ń jalè bàbá òun ń jẹ everything including bàbá òun gbóhùn sùn allegedly òun náà ló sọ bẹ́ẹ̀ àtàwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ ọmọ èpè ọmọ òfò ọmọ àdánù ìpè ìyá òun ọmọ ọdún méje lòun mọ̀ yóò òun ọmọ wèrè sọ fún wa pé ìyá rẹ̀ ń ṣe èrè ìyá rẹ̀ ti ń ṣe àgbákò wèrè tí ń bugi jẹ tààrà ní ìyá rẹ̀ òun ló fi lọ mú yọ oníyà sòdí ìyẹn ìyá Mohbad ìwà ń ṣẹ́jú sí ìyá bẹ̀rẹ̀ ẹkún ìyá bẹ̀rẹ̀ gbé ìyá orí rẹ̀ burú ni a ní o bẹ̀rẹ̀ ẹkún bó o bá sunkún báwo la ṣe gba donation ìyá wèrè ń ṣí ọ ni a ní o bẹ̀rẹ̀ ẹkún ìyá náà bá ṣe báyìí màá sunkún ẹ bá ń wá Naira Marley o elelele oh my God ẹ bá ń pààrọ̀ aṣọ. ẹ̀yin warrior
Ìyábọ̀ Òjó ti fún wa ní gbómù o. Ẹ jẹ́ fún Ìyábọ̀ Òjó jẹ́ ó ti da ayé rú jù. Ẹ jẹ́ tù yẹ. Ẹ jẹ́ ká tẹ̀rọ lọ Bíbélì. Ó ní ẹ fàyà pa àwọn àlejò. Ẹ jẹ́ kí wọ́n fi tìbẹ̀rù bojo. Ẹ jẹ́ kó sá jáde níbi kọ̀lọ̀fín. Ìyá bá ń pé ẹ bá mi wá Sam Larry o. Ìyábọ̀ ni ìyá orí rẹ̀ burú ni àní ogbóhùn sókè. Mo mọ̀ wọ́n Sam Larry ni Naira Marley ni ẹ bá mi wá wọn. Ìyábọ̀ Òjó alágbàkú ọmọ olórí gbígbẹ bí orí edé bẹ́ẹ̀ ní rún ya lẹ́sẹ̀ mọ́lẹ̀. Ìyá sọ̀rọ̀ sókè. Àwọn sẹ́nitọ̀ ti dé bí wọ́n máa dáwó lẹ́yọ kọ̀ọ̀kan. Àwa rí sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ ìyẹn náà ṣẹnu ṣọbọ lọ ó wá gbé fìlà sọ́gọ. Alámọ̀rí Gistlover ń sọ fún wa pé sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ ń lọ gbá èèyàn lójú níbi tí wọ́n ti ń ta ẹ̀pọ̀n rọ́bà. Àbí sẹ́nitọ̀ tẹ́ ẹ gbé wá sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ àbí Gistlover kọ́ ló blọ́ọ̀gì sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ níbi tí wọ́n ti ń jà sẹ́pọ̀n rọ́bà. Sẹ́nitọ̀ lọ́wọ́rọ́ ní ẹ bá mi gbẹ́ pọ̀n rọ́bà èlò lẹ́pọ̀n rọ́bà ẹ̀pọ̀n rọ́bà èlò ni ẹ̀pọ̀n rọ́bà. Léèsì ńlá ni onion lẹ máa fi lò shoe and bag onion mo ní complete set yẹ onion lẹ máa fi lò ń ló máa pè é síta á pè é síta á wá ṣe báyìí bí òbò Ìyábọ̀ Òjó níbi omi ìjàpá. Ìyá Ìyábọ̀ ló ya wèrè. Ìyá Ìyábọ̀ 30 years ló lò lọ́gbà ẹ̀wọ̀n wèrè. Àníjókòó síwájú gọ́fúnà. Òjò ń sọ. Lórí burúkú ọmọ olùlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ilé ìka tó lọ. Ẹ jẹ́ ká gbọ́ ilé ìka tó lọ. Má bá mi sọ pé kán send aṣọ táwọn èèyàn bá mú sọ́dọ̀ ni. Mo ń bọ̀ ẹjọ́ o. Mo ń bọ̀ o. Ta ló bá mi send fídíò yẹn? Fídíò tó ti sọ pé Sam Larry àbí Naira Marley drug ọmọ. Hold on. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jógẹ̀ ẹ máa lọ o. Àwa ń ṣe fàájì bí ni o. Ẹ jẹ́ ká gbádùn o. Ẹ jẹ́ á gbádùn. Ìyábọ̀ olórí polo bí èpo ọsàn gbígbẹ. Akíìmù bẹ́ fùrọ̀. Wọ́n ti ṣépè fún ìyá ẹ̀. Ìyá ẹ̀ ti fojú sunkún ẹ̀, wọ́n ti fojú sunkún àwọn ọmọ ẹ̀. Àwa máa wá láìkí péjì ẹ̀, ọ̀run àbá tiẹ̀ jẹ́ Akíìmù bẹ́ fùrọ̀. Mi ti ráyè tiẹ̀. Kí n kọ́kọ́ lé akátá Ìyábọ̀ Òjó lọ́nà, wàá jẹ burúkú ìyá ń bí. Ṣé ìgbà tó lọ dín kàrà ẹ̀mí Ìyábọ̀? Ǹjẹ́ o mọ̀ pé Ìyábọ̀ Òjó ló máa padà kú? Ṣé bẹ́ẹ̀ ti dín kàrà, ṣé bẹ́ẹ̀ ti ṣára ìpì? Ta ló wá kú báyìí? Ṣé Ìyábọ̀ Òjó kọ́ ló kú tọmọtọmọ? Farabalẹ̀. Ìwọ ò mọ nǹkan kan tiẹ̀, má jẹ́ kó mọ tán pè láyé. Akíìmù bẹ́ fùrọ̀ wojú mi. Má jẹ́ sórí gbogbo yín mo lẹ́gba yín lọ́wọ́. Àdàbí tó pé mi mo kọ́kọ́ wá fún ẹ lókù. Ìyábọ̀ Òjó tó ń gbèjà
àdàbí tó bá kó títọ́ ló gbé wá sórí cyberspace yìí Akeem Befuro ó máa ráre kú tọmọtọmọ ẹni ìyá ẹ máa ráre kú tọmọtọmọ tó jáde lára ẹni àdàbí tó bá jẹ́ pé èmi kọ́kọ́ wá fún Akeem Befuro àdàbí tó pé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá nípa mi àmọ́ tó pé Ìyábọ̀ Òjó ń gbé aburú wá láti hate àwọn èèyàn nítorí àti sanwó London Gistlover àbí àti gba donation Ìyábọ̀ Òjó ṣe ń ba yé àwọn èèyàn jẹ́ ọ̀run àbá tí gbogbo yín jẹ́ tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó mi tí ìráyè títí ẹ mo rórí burúkú tó ń ṣe tó náà wá láìkí péjì ẹ yàtọ̀ sí pé mo fẹ́ ṣe show wọ́n lè máa mú material lórí péjì ẹ kọ́ wọn kílìkì láìkì àwọn tó ń tẹ̀lé péjì ẹ ń tẹ̀lé péjì ẹ tó dẹ̀ mú material lórí péjì ẹ ibi tó wà níbi tó wà yẹn ìwọ fọkànbalẹ̀ wàá rí bó ṣe ń lọ mi níbẹ̀ pọn Akeem Befuro wọ́n mú material lórí page ẹ back to back o ò ní ṣerú ẹ̀ mọ́ ìwọ ló máa jáde kọ́gbọ́n aburú fún gbogbo àwọn ọkùnrin àtobìnrin bíi títí ẹ tẹ́ ní mọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ máa lẹ́ lọ ń gbèjà èèyàn láti ṣaburú fún ẹni tí wọ́n ń ṣaburú fún mi tí ìráyè tiẹ̀. ẹ jẹ́ ká gbádùn Ìyábọ̀ Òjó bí. ẹ jẹ́ ká kọ́ gbélé ká tó lọ. ẹ jẹ́ ká kọ́ gbélé lọ. And I told the authorities have kept quiet allegedly that they took the issue because of what I witnessed. Olórí burúkú ni Ìyábọ̀ Òjó yìí ṣé mọ̀ pé ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó pè dísí ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó pè ṣé mọ̀ wípé ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó pè tí Ìyábọ̀ Òjó ń bully tó subject sí ridicule yìí ọlọ́pàá yìí ṣé mọ̀ pé àwọn ọlọ́pàá yìí ló rán Very Dark Man lẹ́wọ̀n ṣé mọ̀ abẹ́mọ̀ tẹ́ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ tẹ́ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀. ṣé mọ̀ abẹ́mọ̀ tẹ́ bá mọ̀ ẹ sọ pé ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ àwọn ọlọ́pàá yìí ló bá Ìyábọ̀ Òjó rán Very Dark Man ní ẹ̀wọ̀n but Ìyábọ̀ fẹ́ kán sì máa rán orí aláìṣẹ̀ ní ẹ̀wọ̀n Ìyábọ̀ wá subject ẹni ẹlẹ́ni ṣe rí ẹni tí Ìyábọ̀ dárúkọ yìí ẹni yẹn ni ò jẹ́ kí Ìyábọ̀ Òjó ti lo ẹ̀wọ̀n láti bí ọdún 4 sísìn ẹni tí Ìyábọ̀ Òjó dárúkọ yìí ọlọ́pàá tí Ìyábọ̀ Òjó wá fún ní public ridicule yìí ẹ rántí Gbólógí no cybercrime ibi tó ti rán Very Dark Man lẹ́wọ̀n nìyẹn unity wọn náà ti rán Very Dark Man lẹ́wọ̀n unity máyì náà ti rán Very Dark Man lẹ́wọ̀n ṣe rí unity yìí petition tèmi níbẹ̀ kí n tó di speaker kò kì í ṣe àìmọye petition tèmi ṣe rí man tí Ìyábọ̀ Òjó wá padà subject sí public ridicule man yìí ni ò jẹ́ kí Ìyábọ̀ Òjó ti lo ẹ̀wọ̀n tipẹ́tipẹ́ ní ọjọ́ tí Very Dark lọ́jọ́ tí Naira Marley àti Sam Larry lọ tèmi gbọ́ mo ní tó bá pé wájú man yìí ní kéèsì yẹn wà wọn ò ní ṣe nǹkan kan fún Ìyábọ̀ Òjó and truly instead of this man to take Ìyábọ̀ to court this man was begging for Ìyábọ̀. The same thing Gbólógí ló máa ń fún Fọlá ní owó thinking wípé Alhaji fẹ́ fìyà jẹ Fọlá ọjọ́ tí Gbólógí padà rí dọ́kúmẹ́ǹtì àwọn ọmọ Fọlá ọjọ́ tó padà rí
a make sure wípé Fọlá àti Ìyábọ̀ ó kọ́kọ́ bà ti Gbólógì jẹ́. Gbólógì tí Ìyábọ̀ àti Fọlá sọ pé nǹkan ọ̀bọ̀ olóbò for good 2 years ni Gbólógì fi obstruct justice fún Fọlá. Baby Pink aṣọ ńlá ni o, ńlá pátápátá ni o, kò ń ṣe aṣọ ọmọ kékeré o. 8D ni o, kò ń ṣe 5D o, kò ń ṣe 3D o, 8D aṣọ ńlá ni o, kì í ṣe kékeré o. Ẹni aṣọ tẹ́ bá like ẹ contact ẹ mọ̀ check ẹ send this office line. Aṣọ ńlá ni. Ṣé rí nígbà tí Ìyábọ̀ àti Fọlá wá sọ pé Gbólógì tọwọ́ bọ àwọn lóbò, ó bá àwọn sùn, ó gbàgbà, Gbólógì wá ń sunkún. A ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́ kó yé Gbólógì pé ṣé bó obstruct justice láti bí 2 years. Bọ́ ọmọ tí Fọlá tó fi ń gba donation, àwa gbé dọ́kúmẹ́ǹtì fún tó rí. Fọlá bayé Gbólógì yẹn jẹ́ dọ̀la. Fọlá àti Ìyábọ̀ Òjó bàjẹ́. Kò sọ́lọ́pàá tó bá Ìyábọ̀ Òjó ṣe tí Ìyábọ̀ Òjó ò bá tí wọ́n jẹ́. If not for this man, tí Ìyábọ̀ Òjó subject sí public ridicule, Ìyábọ̀ Òjó would have stopped this issue. Gbogbo nǹkan tẹ́ tí Ìyábọ̀ Òjó ṣe fún wa. Ṣé mọ̀ wípé máa yìí tó bá fẹ́ mú Gistlover, kò take máa yìí ní 1 minute láti mú Gistlover. Ibi tí máa yìí wà powerful tó. Má tí Ìyábọ̀ Òjó padà subject yìí tó bá fẹ́ mú Gistlover, tí Gistlover bá wà ní Syria, position máa yìí nínú iṣẹ́ ọlọ́pàá máa sọ pé is the most powerful. Máa tẹ̀ wọ́n yìí tí Ìyábọ̀ Òjó sọ sí under truck yẹn. Ní gbogbo àgbáyé tí máa yìí bá fẹ́ mú Gistlover kò take any 1 second. Gbọ́ mi nǹkan tí mi sọ. Ẹ jẹ́ ká kúrò ńbẹ̀. Tí máa yìí mo ń sọ fún yín lẹ́ni, if this man wants to catch Gistlover live, it doesn't take this man 1 minute. It doesn't take this man 1 minute. His office is most powerful. If you know how powerful this man's office is, you will never engage in cyber crime or cyber issue.